Èmi ni wọ́n kọ́ ń ṣeré tẹ́lẹ̀ kó tó di pé wá join wa. Èmi ni Àjọkẹ́ Táíwò, aya Òkùnkùn Táíwò Hassan. Mélòó ni yín lọ́dọ̀ wọn? Ní mélòó ni yín lọ́dọ̀ wọn? Àwa méjì ni ọkọ mi fẹ́. Nọ́mbà kílẹ̀ yín màmá. Èmi ni first wife, èmi ni ìyàwó àkọ́kọ́. Ìyá ìyàwó ni ọkọ yín? Táíwò Hassan jẹ́ ìgbòdajà, a caring husband. Ó jẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ mi dáadáa. Ó jẹ́ pé a dúró tì í nígbà ìṣòro. Òun ló dúró fún mi gẹ́gẹ́ bí ìyá àti bàbá. Olùkọ́ ni mo ní. Lẹ́yìn mi Ọlọ́run ló tún kù. So ó jẹ́ pé ọ̀tọ̀ náà gbà lọ ni ó tóbi gan. So ó dẹ̀ dùn mí. Kò sí nǹkan tí mo lè bá Ọlọ́run ṣe nítorí pé ẹgbù àdáàjì ni. Ẹgbù àdáàjì ni. Táíwò Hassan is a good man, caring man, aláàánú ọkùnrin. Ó jẹ́ pé tí bá bínú, inú ò kí ń dùn. Tó bá ṣèmi tí bá bínú, inú ò kí ń dùn. A ní máa ṣákì, máa ṣákì. Kí ló tún dé? Màá dẹ̀ rẹ́rìn-ín. Ìjà ti tán nìyẹn. Òun fẹ́ kí n máa bínú sóhun. Ó lè jẹ́ pé gbogbo àwọn tó wà láyìíká wa wọ́n mọ̀ pé tí bá bínú sí, tí bá bínú lábínú jù, ó lè fa kó láti hospital. Ó máa hot tí ó máa dùn nǹkan tó ti bá bínú gidi gan. So he's a good man. Ó dùn mí. Gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tẹ́yìn jẹ́ aya wọn, ṣùgbọ́n èso ìrìnàjò. Bí Gẹ́gẹ́ bí báwọn ṣe jẹ́ òṣèré àbí èyí náà máa ń ṣe acting. àjọ máa ń ṣe tẹ́lẹ̀, èmi ni mo kọ́kọ́ ń ṣe. Èmi ni wọ́n kọ́ ń ṣeré tẹ́lẹ̀ kó tó di pé wá join wa. Ó ti yé yín, èmi ni mo kọ́kọ́ ń ṣeré. Ìgbà yẹn máa ń wá tó bá ń ṣeré kan níbi àwa ní Adémọ́lá Theatre Group. So tó bá ní kó wá ṣeré kan, á ní ìyàwó mi lè ṣe o. Wípé akígbe lòun lè ṣe, kóun kéwì tó ṣàkígbe. Ṣùgbọ́n later ìgbà tó wá yá, ó ṣáà tún wá ń ṣeré. Ìgbà tó wá wò fún wa, wá nípa àwa méjèèjì, a lè jọ máa lọ ilé tíátà nítorí àwọn ọmọ wa. Wípé nígbà tí àwa méjì bá lo oṣù méjì ní location, pé àwọn ọmọ ń kọ́, ta ló máa mójútó àwọn ọmọ. Èmi ṣe ìfàsẹ́yìn nídìí iṣẹ́ yìí. Ǹjẹ́ kó náà mi kéré láàrin àwọn onítíátà. Tó bá rí onítíátà kan, a máa sọ pé ọ̀gá yìí ni ìyàwó mi ni ọ̀gá yìí ni nìkan o. Tó jẹ́ ọ̀kan tó dà. Iṣẹ́ wo lẹ á fi replace ẹ nígbà tí ẹ ṣe tíátà náà? Iṣẹ́ hairdresser. Iṣẹ́ hairdresser ni mo ṣe. Ẹ ṣe fún mi. Kí lorúkọ yín lẹ́kọ̀ọ́ sá? Orúkọ yín lẹ́kọ̀ọ́ sá tẹ́ ṣe jẹ́ sí mi. Orúkọ mi ni Àjọkẹ́ Táíwò, aya Ògògó Kúlódò. Ògògó ló lọ nínú múfì tíátà tí gbogbo Nàìjíríà ń ṣọ̀fọ̀. Òun ló ní opportunity láti ṣe ìbàjẹ́ jù nítorí pé arẹwà ọkùnrin ni. Ọkùnrin mi ò fáìn tó Ògògó tó fi yan fàwọ̀rajà síta tí ò tọ́jú ẹbí tí ò tọ́jú ara. Ẹ ráwọn ọmọ Ògògó tí bàbá bá responsible ẹ mọ̀. Ẹlòmíà lóhun ò bọ́kùnrin. Afilélẹ̀ fìyàwó lẹ̀ apátì. Ẹ ráwọn ọmọ Ògògó. Ìjẹ́ ẹ gbọ́ ságà àpò fúnyàn lóyún kò gbà á. Ìjẹ́ ẹ gbọ́ ságà wípé kò responsible rí. Ìjẹ́ ẹ gbọ́ ságà káwọn ọmọ ẹ bọ́ síta wípé dádì wa ò tọ́jú wa rí. Ìjẹ́ ẹ gbọ́ ságà láàrin Fúnmi industry kan ní Ògògó ló ń da industry rú bí. Gbogbo tó lọ́n fi ń kẹ́yàn ẹwà ìwà ẹ̀sìn gbogbo ẹ̀ lọ́lọ́run fi kẹ́. Abẹ́rẹ́ àwọn ọmọ ẹ̀ kan ṣe bálabàlá kan ṣe rádaràdá rí. Gbogbo wa bá àti ẹ̀ mọ́ bá close mọ́ ó ní nípa ìwà wọn ló fi mọ̀ wọ́n. Arógògó
àríṣẹ́ tó ṣe tó láàmìlàaka ọlọ́run kẹ́ ẹ ọ̀nà tí kú gbà wá ọ̀nà kánsà ló gbà wá oyè àtòbí alápàdúpẹ́ ni ẹ̀bẹ̀ làwa ń bẹ lọ́run Elédùmarè kó bá wa dẹ́kun ìbànújẹ́ kó jẹ́ kí gbogbo wa ká dúró ṣe ohun tá a wáyé wá ṣe kọ́lọ́run kó má jẹ́ ká rí ikú ọ̀dọ́ mọ́ torí ògógó ò tí ì dàgbà tó ó wù wá kó fọwọ́ parí kó fèrègì jọbì ṣùgbọ́n bó ti wọ Ọlọ́run ló ń ṣọlá àmọ́ kò kákúrò iṣẹ́ tó ṣe ńlẹ̀ ń tọ̀ lẹ́yìn it will not be forgotten so soon kí Ọlọ́run kó wà pẹ̀lú wa ẹ wá rántí o àtẹni tí ń sunkún torí kò sẹ́ni tí ò ní sunkún bó o sunkún níbi tí ọmọ ẹ ti ń ṣe live video wàá sunkún tó bá rí fídíò Kwam1 King Ayinde Wasiu níbi tó ti ń kọrin ìdárò fún bó o dájú bó o sunkún nìyẹn níbi tó bá rí ibi tí Fẹ́mi Branch àti ibi tí Fẹ́mi Adébáyọ̀ tí wọ́n ti ń pay tribute níbi premiere Kòsọ́kọ́ movie wàá sunkún bó o wàá sunkún tó bá ráwọn movie ìṣe àbí ibi tó ti ń kéwì àbí tó ti ṣe wàá sunkún kò sẹ́ni tí ó dùn àmọ́ ẹ rántí òkú ń sunkún òkú ní gbogbo wa o àkáwọlérè ń sunkún ara wọn gbogbo wa ni wọ́n padà wá fojú sunkún wa kan bẹ lọ́rùn kọ́lọ́n jẹ́ àdàgbà ká dúró ṣe ohun tá a wáyé wá ṣe ibi tó gògó lọ gbogbo wa là ń lọ kí ni wọ́n sọ lẹ́yìn èmi àti ìwọ báwo la ṣe ṣe. What is our legacy? Àwáyé wa kú ni o. That is a fact I want all of us to know. Àwáyé wa kú ni. Kò sẹ́ni tó wáyé tí ò ní kú. Ẹ wá mọ̀ tó burú nípa kú. Ẹni tó máa kú lọ́la ò tí ì mọ́ra ẹ̀. Ẹni tó máa kú lọ́la ní plans ọdún 10 sílẹ̀. Tó bá dẹ̀ ti dé kì í dáyàn lóhùn pé mo fẹ́ dúró máṣọ ibi tí gáàsì bá ti tán sí ni ẹ jẹ́ á ronú ká ṣe rere ká sáré ayé mọ níwọ̀n ká wà ayé mọ yà níwọ̀n bá àlejò ní wá bọ́n ti rí kò sẹ́ni tó lọ tó dé tó wá padà ròyìn abẹ́tà ká gbélé ayé ṣe rere. May Alhaji Taiwo Hassan aka Ogogo so rest in peace. Our thoughts and our prayers are with the families. Ẹ̀yin èèyàn mo fẹ́ ká jọjọ wo fọ́nrán tí mo mú wá sórí ìkànnì mi ò fẹ́ gbà wá lákòókò rárá bí wọ́n ṣe yànnàná ẹ̀ mo fẹ́ ká jọjọ gbọ́ ntẹ́yìn náà bá ní lérògbà tẹ́ fẹ́ sọ sí ká mọ rí èròǹgbà yẹn lábẹ́ kọ́mẹ̀ntì wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pàdé akínkà káàbọ̀ sórí ìkànnì wa ẹ bẹ́ẹ̀ sì ń wọlé ẹ dákun àfọlọ́ǹbẹ̀yìn ẹ bá wa tẹ subscribe button ṣé wá rí subscribe button tẹ́ẹ̀tẹ̀ n ò dá yín lówó níbi subscribe button ẹ rí kíní kan báyìí bí aago òun làwọn olóyìnbó ń pè ní notification bell ẹ tẹ kíní aago òun ẹ má wàá jẹun gbà yín lákòókò ẹ má jẹun dènà pẹnu fúnra náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Àwọn kan ó ṣẹ̀wọ̀n. Ẹ̀yin ọmọ Ògógó ẹ̀yin lẹ pa Ògógó. Èmi àríwá àkẹ́ ọlọ́pàá mẹ́ta mo mọ̀ pé wọ́n kú àmọ́ tí mo bá sọ kó tún máa gbogbo ayé tí mo máa lé mi kí bí ìgbà tí mo sọ̀rọ̀ Saheed Òṣùpá ńgbà náà ìhun tí mo bá sì rí èmi máa ń sọ bọ̀ọ̀ká nígbà náà mo ráyè dọ́dọ̀ wọn náà ní opposite kó ọmọ kú tó láwọn gbé kú dè kẹ́ńbẹ́ táwọn ọmọ ṣe fún yẹn tí àsìkò kú wọn ọba tí tó wà láì kò sẹ́ni tó lè pa wọn ò sì ní kú. Mr. ọlọ́pàá mẹ́ta onígbékúdè inshallah fọ́ọ̀mù ẹ̀ ń bẹ níbi tó wà ní police college níkẹjà wá report níbẹ̀ láti wá ṣe gbékúdè fún commissioner of police ìlú Èkó ó ti yé wá láti wá report fún commissioner of police tìlú Èkó pẹ̀lú gbékúdè owó tí mo pé yóò kú ó ti ẹ̀sìn láwọn ọmọ ẹ̀ ló pa torí pé wọ́n gbé fídíò ẹ̀ síta
sọ pé fọ́ọ̀mù ẹ̀ ń bẹ́ ń bẹ́ yàrá rẹ̀ dẹ̀ ń bẹ́ ń bẹ́ òun padà bọ̀ wá síbẹ̀ tí wàá ṣàlàyé àwọn kan ó ṣẹ̀wọ̀n ẹ̀gbọ́ àwọn inú mi dẹ̀ dùn ọ̀gá ọlọ́pàá wà pẹ̀lú wa àwọn kan fẹ́ ṣẹ̀wọ̀n wọ́n sẹ́ndì fídíò àwọn ọmọ kan sí mi bóò làwọn èèyàn ṣe wà tó já sí wípé gbogbo ìgbésí ayé tiwọn ká máa forí gbé pè ẹ kọ́kọ́ wo fídíò ọmọdé yìí náà gbogbo yín náà lẹ ti rí bí táwa ti ń banújẹ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń banújẹ́ kò dẹ̀ fi ẹ̀wọ́. pàtì ẹ̀rọ ni a máa fi jẹ́ síwájú lórí ẹ máa gbọ́. àkótókótó ẹ̀rọ náà ló jẹ́ wọn náà rí. bàtí ní ọtí mú mọ́ ni. tó yẹn bá tiẹ̀ wá mu ìmúkùmù yó àbí yẹn bá tiẹ̀ wá fa ìfàkúfà ṣé òkú olókùú lèèyàn máa ń sọ̀rọ̀ nǹkan báyẹn sí ṣé òkú olókùú lèèyàn máa ń sọ̀rọ̀ nǹkan báyẹn sí ìwọ tó ṣẹ̀ bọ́ níbì kan ó ṣẹ̀ṣẹ̀ bọ́ níbì kan ẹyọ kan níbi ẹnu ìsọkúsọ yìí náà ẹ kúrúsì ní ó ń káṣí kúrúsì ní ó ń káṣí kúrúsì ní ó ń káṣí kúrúsì ní ha subhanallah kéèyàn máa sọ wípé àkútúkùn ògògó lọ́nà ọ̀run ṣé ìgbà tí ń bẹ láyé sóhun jẹ́nu owó ẹ̀ ni. wọn náà dẹ̀ ló bí ṣe rí tí a bá máa ń sọ àwọn ọ̀rọ̀ kan ẹja àwọn èèyàn ẹjọ́ torí Ọlọ́run ẹja máa àwọn nǹkan kan wà tẹ́ máa ń rí lọ́dọ̀ àwọn èèyàn fídíò tó ṣe yẹn àwọn èèyàn ṣépè fún gan o ìpè yẹn pọ̀ àwọn èèyàn ṣépè fún gan o àmọ́ káwọn èèyàn máa sọ pé ẹja kan ẹ̀fọ́ ọmọ yẹn lẹ́jà rí ó kàn káṣí cruise ni rere máa ní kò máa gbádùn ni níjọ́ tí àwèrè máa ní kò máa gbádùn ní ó máa níjọ́ tó lé Ṣèyí Tinubu òkúnjò ní ṣé kò ní tójú ẹ̀ rí ó mà dé padà láti ibi tó lọ ó dé padà láti ilé ọdún tí wọ́n sọ pé Ṣèyí Tinubu lálùbáríkà ni Ṣèyí Tinubu kìíní kan ni tí ìyẹn ò bá gbégbésẹ̀ lórí ẹ̀ báwo ló ṣe máa change padà wọ́n bá wá gbégbésẹ̀ lórí ẹ̀ ń sìn láwọn kan wà máa jáde wọ́n máa ní justice for DJ Chicken justice for DJ Chicken ìwọ tó bá jáde tó bá ní justice for DJ Chicken àkútúkú wọn náà lọ́nà ọ̀run tó yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀ èèyàn kú ṣé gbogbo ẹni tó bí jẹ́ tí èèyàn bá ti wá rí nǹkan lára lọ́wọ́ rẹ̀ láyé lèyìn wà máa ṣépè fún tó o bá rí nǹkan kan lára ẹnìkan ṣé bí wàá rí lára ẹlòmíì number one kí ni ògógó ṣe fún ẹ kí ni pàdé ọlọ́jà àtàsínwín níbo lẹ ti jọ pàdé níbo lẹ ti jọ pàdé kí ló jọ dáwọ́ àti ẹ̀ papọ̀ tó wọn mọ́ọ̀kì òkú ẹ̀ tó wọn ṣépè fókú ẹ̀ lẹ́ni tí ọmọ ń ké táwọn aya ń ké táwọn olólùfẹ́ ń ké táwọn ọ̀rẹ́ ń ké tí gbogbo everybody ń ké. bẹ́ẹ̀ bá nírú ògógó nínú ẹbí inú mọ̀lẹ́bí èèyàn ní kúrú ẹ̀ sọ́kú. nígbà tí èsìsì ń jẹ lógbò ẹnìkankan ò rí o tẹ́lẹ̀gbò bá ń jẹ sísìn ẹjọ́ gbogbo ẹni tó bá mọ̀ ẹ́ sọ fún ọ kó bọ́ síta kó make apology lórí fídíò tó ṣe yẹn o ẹjọ́ gbogbo ẹni tẹ́ ẹ bá súnmọ́ tẹ́ ẹ bá mọ̀ ẹ bá wa sọ fún o kó make apology o lórí fídíò tó ṣe máa ṣe wọn níjọ́ kan tí Destiny Boy náà kú wọn ní bó ṣe sọ náà nìyẹn jọ o kó make apology lórí fídíò tó ṣe yẹn o kọ́wọ́ òfin tó tẹ̀ ẹ́ o ẹjọ́ là á kọ́ ká tó lè jà o ìkìlọ̀ lílé yìí o fún DJ Chicken
ìkìlọ̀ ni o bí yẹn bá jẹ́ Christian tó bá kú o ẹ̀tọ́ rẹ̀ ò fi ṣe yẹ̀yẹ́ Islam ní gbogbo ẹni tó bá kú kódà kẹ́yìn jáláwo tó bá kú má fi yẹn ṣe yẹ̀yẹ́ ìwọ kọ́ ló lẹ̀mí ẹ̀ ó kú ò láyé nìyẹn ọba tí ó ṣèdájọ́ ẹ̀ kó ṣèdájọ́ ẹ̀ lórí ohun tó bá gbélé ayé ẹ̀ ṣe. bí ti DJ Chicken bó ṣe mọ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ ẹ bá sọ fún kó make apology lórí fídíò tó ṣe yẹn o kó make apology lórí fídíò tó ṣe yẹn o kó make apology lórí fídíò tó ṣe yẹn o Ọlọ́run ó gbà fún wa o kó tó di pé ọwọ́ òfin máa tẹ̀ ẹ́ o ìyẹn bẹ́ẹ̀. Another one kan tó wá rèé eléyìí kọ́sítọ́mà mi lòun tẹ́lẹ̀ kọ́sítọ́mà mi lòun tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ̀yin ọmọ Ògógó ẹ̀yin lẹ pa Ògógó kí ló dé tẹ́ fi gbé fọ́nrán bàbá yín síta nígbà tí wọ́n síkì tí owó láni ò tó ni àbí kí ní ẹ̀hún táni ò sí tẹ̀lé pa wọ́n sí àtẹ̀gbẹ́ wọn nìkan ọmọdé afẹ́fẹ́ rárá ìhun tí ó yẹ kẹ́ mọ́ gbé síta ẹ mọ́ gbé síta tó bá ti pé ọ̀rọ̀ kú kódà kẹ́ fọ̀rọ̀ kú ṣe prank kọ́mọ̀ kú ẹ̀mí wọn ó gùn sí ni àmọ́ àárẹ̀ ìwé mọ́ gbérú àárẹ̀ síta kọ́ dáa. ẹ dákun ẹ bá ń bẹ àwọn ní Yorùbá mú fi hàn wọn ni mo lọ bú bàbá mi lánàá lórí fóònù kọ́nà bá ń fọ̀rọ̀ ká bá mi gbogbo mo ti jọ́gọ́ tèmi mo ti mo sí lánàá o ẹ bá sì mi mọ̀ kí mo sí lánàá lórí láìfò mo já yín ni o ẹ má bínú sí mi o ẹ má bínú sí mi o ní tó bẹ́ẹ̀ o bàbá mi gbogbo ni wọ́n fún mi jọ ni wọ́n fi hàn mí jọ nígbà tí yẹn mi wà láyé ní tó bẹ́ẹ̀ mo ti yó o mọ̀ kí mo sí lánàá yẹn o ẹ dákun ẹ má bínú sí mi gbẹ̀yìn ní orí ìtàgé ẹ̀kọ́ àkìtìyàn ẹ̀kọ́ àdéhùn tí gbogbo tẹ́ ṣe fún bàbá mi Ọlọ́run fọ̀run kẹ́ Ọlọ́run bá délé fáfẹ́fẹ́ Ọlọ́run bá tẹ́sáfẹ́ fẹ́ rí àní irú ẹ̀ mọ́ lágbó Ọlọ́run ẹ má bínú sí mi fílẹ̀ tẹ́mi ṣe láti tẹ́mi ṣe láìfù ẹgbẹ́ tí mo fẹ́ mọ́ bínú èmi ti jọ́gọ̀ mo ti yó mo kàn tí mo ṣe ìmọ̀ tí mo ṣe lánàá Àbújá mo jọ́gọ̀ ní club láti fún mi ṣe mu ẹ má bínú sí mi eré ìtàgé mo fọ́ náà bẹ̀yìn o ìlàkùn ìjẹ̀bù rẹ Ọlọ́run fọ́run kẹ́ Ọlọ́run bá dáhùn ọmọ rẹ̀ sí lágbó Ọlọ́run gbogbo mi ọmọ kúlódù ọ̀run rẹ̀ bàbá mi sọ́ọ̀rì sá gbogbo eré ìtàgé má bínú sí mi lákùn ọmọ ìmọ̀ jẹ́ ìjẹ̀bù rẹ o ẹ̀mí wà náà ṣe. tọ́ ẹ̀yin ẹ̀yẹn wa fọ́nrán náà láti jọjọ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ yìí bí wọ́n ṣe ṣàlàyé bí wọ́n ṣe yànnàná ẹ̀ kí ni èròǹgbà yín nítẹ̀yìn náà bá nílé èròǹgbà ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin amòye èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín sí abẹ́ kọ́mẹ̀ǹtì wa a fi àkókò yìí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ẹ̀ tún tẹ subscribe button tẹ́ ń bá wa like tẹ́ ẹ̀ tún comment nítẹ̀yìn náà bá dáwọ́ yín lé oríire báyìí la máa já sí o ẹ wo ibi ìlà fi àdàgbẹ́tò ìsọlẹ̀ sílé ni bó bá tó ṣe ń lọ àtòmọ́ mo wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì ẹ má gbàgbé pé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmọ́ mo wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi ètì ara yín gbọ́ àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.